káalẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga Polytechnic ASUP ti ń dúnkokò tí wọ́n sì ń halẹ̀ wípé ńṣe ni àwọn yóò dáṣẹ́ sílẹ̀ tí ìjọba àpapọ̀ bá kùnà láti rí sí àwọn ìbéèrè wọn láàrin gbèdéke ọjọ́ 15 tí wọ́n fún wọn. Ọ̀rọ̀ yìí ni ó jẹyọ níbi ìpàdé àwọn oníròyìn èyí tó wáyé ní ilé ẹ̀kọ́ gíga Abraham Adesanya Polytechnic Ìjẹ̀bú-Ògbò láti ọwọ́ àwọn zone C ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga Polytechnic. Akọ̀ròyìn wa Fatima Hasan náà pẹ̀lú àwọn oníròyìn tí wọ́n jọ wà níbẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Tí í ṣe alákòóso zone C ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga Polytechnic ASUP ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ti ń kojú àwọn nǹkan kan tí wọn ò tí ì dá wọn lóhùn ohun tí wọ́n ń béèrè fún láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún ìgbà díẹ̀ báyìí. Díẹ̀ nínú rẹ̀ ni àìṣe ìmúṣẹ ti àtúntò owó ìdá 15 sí 30 nínú ọgọ́rùn-ún láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2023 léyìí tí ó kan ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó àti ìpínlẹ̀ Kwara láàrin agbègbè wọn àti àwọn mìíràn. Olùṣàkóso náà fi kún wípé àtòjọ àwọn ìbéèrè mìíràn ni wọ́n tún gbé jáde fún ìjọba àpapọ̀. Àwọn ìbéèrè wọ̀nyí ṣe àfihàn àníyàn ẹgbẹ́ náà nípa ìwà ìjọba sí ẹ̀kọ́ ti ilé ẹ̀kọ́ gíga Polytechnic fún àǹfààní àlàáfíà àti ìṣọ̀kan gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Nurudeen ṣe sọ. Ẹgbẹ́ náà wà ń ké sí ìjọba àpapọ̀ àti àwọn oníléèwé gbogbogbò láti tètè bá wọn yanjú àwọn ohun tó ń káàárẹ̀ ọkàn bá wọn láàrin gbèdéke ọjọ́ 15 tí wọ́n fún wọn kí wọ́n má bàa dáṣẹ́ sílẹ̀. Bí ìmọ̀ ẹ̀rọ ṣe ń fojoojúmọ́ ayé gbèrú sí i, àwọn ògbóǹtarìgì tó jẹ́ àkọ́ṣẹ́mọṣẹ́ ti ṣàwárí àwọn ọ̀nà tuntun láti pèsè ààbò àti àwọn iṣẹ́ ìlera tó dára. Ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ mẹ́ta tí àjọ NICRAT ṣètò fún àwọn onímọ̀ ẹ̀rọ ìṣègùn àti àwọn onímọ̀ ìṣègùn nípa físíìsì ni wọ́n ti ní èròǹgbà láti lo ìmọ̀ tuntun láti ṣe àtúnṣe àlàfo nínú àyẹ̀wò àrùn jẹjẹrẹ àti ìtọ́jú rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Uche Ugochukwu ni oníròyìn tó ṣàtòjọ ìròyìn yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún. Nígbà tí àbájáde ìwádìí láti ọ̀dọ̀ àwọn àjọ agbábọ́ọ̀lù ilẹ̀ adúláwọ̀ CAF sì ń lọ lọ́wọ́lọ́wọ́ látàrí ìwà àìbójúmu àti ìwà èérí tí wọ́n fi kan àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ní orílẹ̀-èdè Libya. Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Yusuf Tuga ti sọ wípé ní báyìí ilé-iṣẹ́ òun yóò sì máa rí dájú láti gbé àwọn ìgbésẹ̀ tó nípọn nípa ṣíṣe ìwádìí ní tónítóní lórí ipò tí orílẹ̀-èdè tí ó bá fẹ́ gbà wọ́n lálejò wà kí ó tó di wípé wọ́n gbéra sọ. Yusuf Tuga ni ó sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó gba ààrẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà NFF Ibrahim Musa Gusau lálejò ní ọ́fíìsì rẹ̀ ní ilé ìjọba. Akọ̀ròyìn wa Gàbá Natala ni ó jábọ̀ ìròyìn náà. Wọ́n ti rọ àwọn ẹlẹ́sìn onígbàgbọ́ Kìrìsìtẹ́nì láti gbé ìgbé ayé tó dáa nípa fífi iṣẹ́ rere lílẹ̀ nígbà tí a bá wà lókè ìpẹ̀. Àlùfáà Gbadésọ̀mí Fẹ́fọ̀ Olúwatìmílẹ́yìn ti ìjọ Government Peace Assembly ń lọ ṣe wàásù yìí níbi ètò ìsìnkú tí ó wáyé ní ìbù ọ̀la fún olóògbé Musiatu Abẹni Ọ̀ṣọ́ ọmọ wọn ní ilé àkàdé. Akọ̀ròyìn wa Zainab Ọ̀pẹ́lẹ́yì pẹ̀lú àwọn tí wọ́n jọ wà níbi ìsìnkú náà tó wáyé ní Àyégbàmí quarters Ọ̀rẹ́ta Ìbẹ̀fún ní ìpínlẹ̀ Ògùn tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Nínú wàásù tí àkọlé rẹ̀ ń jẹ́ kí ni a ó fi máa ṣe ìrántí rẹ nígbà tí o kò bá sí mọ́, alàgbà Gbadésọ̀mí Olúwatìmílẹ́yìn sọ̀rọ̀ lórí kí èèyàn ó gbé ìgbé ayé tó dára léyìí tí ó lè nípa ọ̀tún nígbèsí ayé àwọn ẹlòmíràn nígbà tí èèyàn bá wà láyé kí èèyàn sì mọ̀ wípé láìròtẹ́lẹ̀ ni ikú yóò wọlé dé. Èyí ni ọ̀nà kan ṣoṣo láti ṣe ìdánilójú ìsinmi ayérayé. Nígbà tí ó ń gbóríyìn fún olóògbé náà tí í ṣe màmá Musiatu Abẹni Ọ̀ṣọ́, oníwàásù náà pe gbogbo ìjọ ní ìpèníjà láti kọ́ ìwà rere lára ẹni tí òun ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo léyìí tó ti ṣe ìrànwọ́ pàtàkì àti ìmúdàgbàsókè bá ilé ìjọsìn
tí àwọn èèyàn sì ń kan sára sí i. gẹ́gẹ́ bí onígbàgbọ́ àti àwa tá a wà láàyè lónìí a gbọ́dọ̀ fi ìgbé ayé wa ká gbé kí àwọn èèyàn lè rántí wa sí rere lẹ́yìn tí a bá pa ìgbà nínú ayé. fún ìgbésí ayé tí olóògbé yìí lò dáadáa àwọn mọ̀lẹ́bí olóògbé yìí jó ijó ọpẹ́ lọ sí orí pẹpẹ fún ẹ̀mí ìmoore àti ìmọrírì fún Ọlọ́run tí wọ́n sì gbàdúrà. ibi tí ẹ ti mú owó yẹn nírú àkókò báyìí mo gbàdúrà ìlọ́po ìbùkún kọlọ àkófí rọ́pò yìí. ayẹyẹ náà wá darí sí ilé olóògbé náà ní ìbẹ̀fún níbi tí wọ́n ti gbé òkú náà kalẹ̀ tí wọ́n sì fi eérú fin eérú erùpẹ̀ fún erùpẹ̀. lẹ́yìn náà ni wọ́n ṣètò wẹ̀jẹwẹ̀mu fún àwọn àlejò níbi ìgbàlejò níbi tí àwọn ọmọ rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti ń ṣàpèjúwe olóògbé Musiatu Abeni Ọ̀ṣọ́ tó dágbére fáyé gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ onítọ́jú àti ìyá tí ipa ìgbésí ayé rẹ̀ ṣe é tọpasẹ̀. ẹgbẹ́ màmá dá púpọ̀ ọmọdé tàgbà ló láìkẹ́ àwọn ọmọ ọkọ alẹ́ kọ́ láti sọ àìkò yìí síjà láàrin wa. màmá jẹ́ ń tó kóyàn mọ́ra ó lànà gbọ́ ọ̀pọ̀ ó sì lójú àánú kò sí kan tí màá lè fi tọrẹ fún yàn tó bá ṣe kó gbára ẹ̀ fún yàn á gbé fún lágbójú wẹ̀. kò sí kan tá a lè ṣe màmá ti dàgbà ó dẹ̀ ti láwọn ọmọ but àdúpẹ́ lọ́dọ̀ lọ ikú ayọ̀nà kú nígbà tán tiẹ̀ ń lọ kàn wọ́n pé hallelujah 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 tó gbóní fọlọ́run. olóògbé Musiatu Abeni Ọ̀ṣọ́ dágbére fáyé ní ọmọ ọdún mọ́kànlélọ́gọ́rùn-ún léyìí tí ọmọ àti àwọn ọmọ ń ṣe lédè lẹ́yìn rẹ̀ tí ìkan nínú wọn jẹ́ Yẹmi Dalemo òṣìṣẹ́ ẹ̀ka ìròyìn ti iléeṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA Abẹ́òkúta. àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n ti gbà níyànjú láti gbé ìgbé ayé tó dáa kí wọ́n sì máa lo ọlá àti ọlà wọn fún ìjọsìn Ọlọ́run ọba àlekè Allah. mísọ́nà fún ìjọ Ansarudeen of Nigeria Ustaz Kehinde Ọ̀rẹ́dípẹ̀ ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi àdúrà ọjọ́ mẹ́jọ tí wọ́n fi bu ọlá fún olóògbé Jubril Adédayọ̀ Yusuf. akọ̀ròyìn wa Zainab Ọ̀pẹ́lẹ́yìn náà pẹ̀lú àwọn tó wà níbi ayẹyẹ ọ̀hún tó wáyé ní gbọ̀ngàn A5 Event Center tó wà ní òpópónà Lúbà èrò wọn Ìjẹ̀bú Òde tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. ẹ má gbàgbé tẹ̀lé wa ní ojókòó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.